Sọ̀rọ̀ sókè wèrè. NigerLoaded.com. Ó lè sọ̀rọ̀ àbí. Tutti upon the beat. Kí ló ṣàwọn tíṣà rẹ̀? Kí ni táwọn fún mi ní tẹ́sì? Ègbò kúlú. Ègbò iláyè mi láti kúlúkúlú aláta. Àṣẹ ẹlẹ́bùn lọ́wọ́ ẹgbẹ́ mi private university wọn jáde tó gbowó ẹ̀mí. Wàláì kí n rówó báyìí. Aláyé gbogbo àwọn ọmọ yẹn kí ló ṣẹlẹ̀ náà? Ojú ẹ̀ sí àpá àwọn báyìí kí ló ṣẹlẹ̀? Nínú tẹ́sì wọn ègbè kúlúkúlú èsì gbọ́ iláyè láti kúlúkúlú. Ọmọ ẹgbẹ́ kúlúkúlú. Kí lè bo rẹ̀? Àwọn tíṣà rẹ̀ náà mọ̀ ni. Àwọn náà gbogbo kúlúkúlú. Ebo kúlíkúlí kúyìkúyì. Mi ò gbọ́. Kúyìkúyì. So o mọ ebo kúlíkúyì. Kúyìkúyì náà mo kọ́ nu tẹ́sì. Mo wà fẹ́ lásán. Wọ́n bá mi ṣe ẹni. Ebo kúlúkúlú. Ìní mi ká lónìí wáyé kì. Ẹ̀gbọ́n dádì mọ́mí àǹtí rẹ̀ wà láǹkọ́ sùn. Sọ wà mẹ́gbàá tàwa ń lọ sùn. Ọmọ àlè.